ọ̀rọ̀ nípa ìyàwó Sanko Rashidi Àtàndá Adékúnlé púpọ̀ àwọn obìnrin wọ́n ti rí social media bí olùgbàlà wọn tó jẹ́ wípé tọkọ wọn àti àwọn bá ti jọ ní ìzù nínú ilé báyìí kò sí nǹkan kan méjì báyìí kan máa bọ̀ wá sórí social media kan máa sunkún ni àtẹni tó jẹ́ pé òun ló jẹ̀bi ọkọ rẹ̀ àtẹni tó jẹ́ pé òun ló jàre ọkọ rẹ̀ àwọn méjèèjì wọ́n máa bọ̀ wá sórí social media wọ́n bẹ̀rẹ̀ sí ni máa sunkún ọkọ mi ṣe báyìí fún mi. kíní dẹ̀ ti ń mú kí ọ̀pọ̀lọpọ̀ obìnrin má fẹ́ ṣiṣẹ́ mọ́ ó ti mú kọ́pọ̀lọpọ̀ obìnrin máa lọ gbégbé ayé single mother because àwọn tí wọ́n ń support àwọn pípọ̀ yìí náà làwọn tó jẹ́ single mother bíi tiwọn tàbí àwọn tí wọn ò gbélé ọkọ mi ṣe gbá o ọkọ mi ṣàwó o ọkọ mi náà mi o ó ṣe báyìí ìwọ tó fẹ́ fọ́ lórin ó ti mọ̀ wípé kò ní mọ̀ wà nílé 24/7 kí ló dé tó fẹ́ ìwọ tó fẹ́ fọ́ lórin ó ti mọ̀ wípé ìwọ nìkan kọ́ ni a máa wù á tún máa wù àwọn kan náà kó dàbí ọkọ wọn tàbí kán nìkan ṣe papọ̀ ẹ̀ bọ́lá ṣe kọ àwọn yẹn nìyẹn èyí ṣe tó ro gbogbo yẹn mọ́ kí ló dé tó wá ń rò wípé bóyá òsì ọkọ fẹ́ ó yẹ kó ti ro ìrìn àjò àwọn nǹkan tí ó mọ̀ padà máa ṣẹlẹ̀ rere máa ṣẹlẹ̀ aburú máa ṣẹlẹ̀ èyí ṣe tó wá jẹ́ pé àsìkò ilé wà jáde ọkọ yóò ti máa ṣe dáadáa bọ̀ bóyá kankan wá ṣẹlẹ̀ láàrin yín ó bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ dáadáa ìyàwó Sanko tá à ń sọ yìí àṣírí kan pamọ́ sọ́wọ́ Sanko àtòun náà tó ṣe tí ò dáa tí Sanko lè sọ síta tí ò fẹ́ kí gbélé tí ò fẹ́ bà ọjọ́ ọ̀la àwọn ọmọ ẹ̀ jẹ́ látara obìnrin yìí ìwọ́dẹ̀ wá síta wá sunkún ọkọ rẹ̀ òun gbọ́kọ rẹ̀ ṣépè òun bá yá ọkọ rẹ̀ jẹ́ òun bá yá ara rẹ̀ jẹ́ kámọ́ láwọn ọmọ olóhùn bá tọkọ jẹ́ obìnrin tí wọ́n á pè mí ó dẹ̀ tún fún mi lépè ó lọ sórí ètò Bíọ́lá Adébáyọ̀ ó ní ọkọ rẹ̀ kò tó ní ìwọ ló sanwó sukú ọmọ so possible sa evidence tí Sanko fi sanwó sukú àwọn ọmọ ó sà máa wà àwọn owó tó gbà fún ẹ 3 million kankan àwọn owó tó fún ẹ tó fi sísọ̀pù fún ẹ gbogbo ẹ̀ ló lákọsílẹ̀ tí mo sì ní obìnrin dẹ̀ ń pè wá ó dẹ̀ ń fún wa lépè gbọ̀ọ́ dẹ̀ ń lọ báwọn blogger kan wọ́n ń borúkọ kọ ẹ jẹ́ àwa wá ń jáde wípé kò rí bẹ́ẹ̀ gbàtọ́kọ̀ jáde tó ní ọfà ọmọ yẹn bá wọn jù ọmọ tó kú yẹn ó dùn ó wọ ọ́nú egun òun tó rọrùn nífẹ̀ẹ́ ọmọ yẹn kò sí ètò onífẹ̀ẹ́ nínú wọn ṣùgbọ́n àkọ́bí ọ̀hún bí ẹ̀ ń bá bí dọ́sìn ọmọ ta ló fẹ́ gbàdúrà kíkan lọ́nu wọn òun á ṣépè fún wa òun gbé wa ṣépè ẹ ti rí social media bí olùgbàlà yín tí nǹkan bá ti ṣẹlẹ̀ kò wá sí faradà ní ọkọ mọ́ àfi kẹ́ ẹ sunkún wá social media ọkọ mi ṣe báyìí fún mi ọkọ mi yàn mí jẹ ọkọ mi ṣe báyìí ọkọ mi ó ní rí ó tàka sí mi níbo lẹ fẹ́ bá dé ẹ̀yin obìnrin àsìkò yìí ẹ rántí ọjọ́ ọ̀la kẹ́ ẹ rántí ọjọ́ àti sùn ó mà ṣe o bóyá ẹ fẹ́ polówó ọjà yín lórí ìkànnì wa a ní Facebook a wà lórí rédíò a dẹ̀ ní TikTok handle náà TikTok handle wa Abẹ́rẹ́ Ọ̀rọ̀ Presenter Facebook wa Abẹ́rẹ́ Ọ̀rọ̀ TV nọ́mbà wa rèé 08067109598 ẹ polówó ọjà yín ká bá yín polówó ẹ̀ 67109598 080 ní o 67109598 Ọlálékan Àyìndé Abẹ́rẹ́ Ọ̀rọ̀ ló kọ mi. ìyá kan bẹ ní ìlú Ọ̀yọ́ Aláàfin Òjòpàṣẹ Kẹrẹmọdé ọmọ Àtìbà wọ́n wà ní ìdojúkọ LA Primary School nílùú Ọ̀yọ́ Yèyé Táyé ṣe Mọ́rọ́mọkẹ́ bóyá ẹ fẹ́ gbé kòkó Ọ̀ṣun kalẹ̀ ni ẹ fẹ́ bọ àwọn ẹgbẹ́ yín ni ẹ fẹ́ ṣẹ́fàájé ni ẹ fẹ́ bọ ẹgbẹ́ ẹ fẹ́ bọrí iṣẹ́ yìí ò lọ déédéé ẹ wà lókè òkun ẹ wà Nàìjíríà ni ẹ pè yá yìí ẹ pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn fọ́nrán wọn ó lálò yìí ẹ ṣeun o. Adéwà mi wá o èmi ò lè dáyé ṣe. bẹ́ẹ̀ ni o ewé ń jẹ́ òògùn ń jẹ́
bẹ́ẹ̀ ṣùgbọ́n Elédùmarè gbé agbára fún àwọn kan nínú ayé láti máa tú àti láti máa dè bẹ́ẹ̀ láti máa fi sọmọ aráyé lóore. yèyé Ọ̀jẹ́kẹ́mi Mọ́rọ́mọkẹ́ Atáyé sí Ọ̀jẹ̀ nílùú Ọ̀yọ́ Aláàfin ìyá ẹgbẹ́ ìṣègùn gbogbo orígun Ọ̀yọ́ mẹ́rẹ̀ẹ̀rin àwọn tún ní ìyálóde ìṣègùn Ọ̀yọ́ tí Elédùmarè ń lò láti kápá gbogbo ìdojúkọ tó bá dé bá ẹ̀dá lókè èèpẹ̀. irúfẹ́ ìṣòro wo ní tiẹ̀ àìrọ́mọbíni àbí àìróyún ní iṣẹ́ rẹ tí ò lọ déédé bí ọkọ ọ̀run àbí ìyàwó ọ̀run bá ń dà ọ́ láàmú yíya ẹgbẹ́ ni tàbí dídi ẹrù ẹgbẹ́ ẹ̀yin fẹ́ ṣe ifá ni àbí ẹ fẹ́ tẹ ifá bábánbárì ní ṣíṣẹ́ fàájẹ́ tí ọ̀nà ẹni ó sì máa là wà mọ́ rájẹ́ jẹun bí ò bá kẹ́fìn pé ọmọ omi ní ọ́ tàbí ọmọ rẹ wá ṣe Ọ̀ṣun gbé kòkò kalẹ̀ yóò sì ọ́ láǹfààní púpọ̀ bí ìwọ bá ní ìbálòpọ̀ lójú oorun bóyá ìrọwọ́mú ló ń ṣèwọ ni èyíkéyìí ìṣòro yòówù tó lè mọ́ bọ́ fẹ́ra lókè èèpẹ̀ gbogbo ẹ̀ kéré níwájú Olódùmarè nípasẹ̀ màmá wa tẹ́lẹ̀dùmarè ń lò láti ṣẹ́ onírúurú ogun wọlẹ̀ yèyé Ọ̀jẹ́kẹ́mi Mọ́rọ́mọkẹ́ ìyálóde ìṣègùn Ọ̀yọ́ Atáyé sí Ọ̀jẹ̀ nílùú Ọ̀yọ́ Aláàfin. òkè òkun lẹ́yìn wà ní àbí Nàìjíríà ẹ máa bọ̀ nílùú Ọ̀yọ́ iṣẹ́ yín sì lè kàn yín lá níbikíbi tẹ́ ẹ bá wà. wọ́n wà ní dojúkọ LA Primary School Sábó nílùú Ọ̀yọ́ Aláàfin tàbí kẹ́ ẹ pè wọ́n 08160987647 tàbí 09129933265. má dákẹ́ mọ́lẹ́ o ẹni bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́. ẹ kàn sí ọ̀dọ̀ ìyálóde ìṣègùn Ọ̀yọ́ lónìí ká ẹ sì rẹ́rìn ayọ̀.